ọwọ́ tẹ afurasí kan tó fipá bá ọ̀rẹ́ méjì lò pọ̀ ní ìpínlẹ̀ Èkó. ọwọ́ mà ti tẹ ọkùnrin kan ẹni ọdún 23 kan tí wọ́n porúkọ rẹ̀ ní Abídèmí Emmanuel, ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó fipá bá sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára àti ọ̀rẹ́ rẹ̀ lò pọ̀. iléeṣẹ́ ọlọ́pàá ló kéde yìí tí wọ́n sì ní Emmanuel ó mà tàn àwọn ọ̀dọ́mọbìnrin pé òun mà ní iṣẹ́ oge ṣíṣe fún wọn ní agbègbè Àjàó Estate ní ọjọ́ 8 oṣù kejì ọdún 2026 yìí. nínú fídíò kan ó ṣàlàyé pé ọkùnrin náà ó mà kàn sí òun lórí ayélujára Instagram pé òun ṣẹ̀ṣẹ̀ dé láti ilẹ̀ UK ni tó sì fẹ́ bẹ̀rẹ̀ okòwò oge ṣíṣe ní Nàìjíríà. ó wá tẹ̀síwájú pé afurasí náà rèé ó sọ wípé òun máa fún òun ní 140,000 naira fún iṣẹ́ yìí. bí a ṣe dé síbi tí wọ́n ti ní kí a wà ìlọkùnrin yìí ti kọlu èmi àti ọ̀rẹ́ mi. ó ṣàlàyé síwájú sí pé nígbà tí a dé ilé afurasí náà òfìfo ni wọ́n mọ̀ bá ibẹ̀. afurasí náà ní òun lo yàrá náà fún yíya fídíò tó sì ní ẹni tí yóò ṣe oge ojú wa ìtì ń bọ̀ lọ́nà. ó ní ó sọ wípé ara mi mọ̀ kún fún òróró tó sì ní kí n lọ wẹ̀ pé òun yóò fún mi ní aṣọ kan, ó fún mi ní kọ́kọ́rọ́ kan pé kí n tilẹ̀kùn títí tí òun yóò fi dé o. ó tilẹ̀kùn náà ó sì dúró sí ẹ̀gbẹ́ kan. níbẹ̀ ni ẹ̀rù ti ń bà mí. kò mọ̀ pé ìmọ̀ ló máa yọ ọ̀bẹ síta tó sì ní kí a bọ́ aṣọ wa ó di ọwọ́ wa tó sì ní òun yóò gún wa tí a bá pariwo. ó bá wa sùn fún ọ̀pọ̀ ìgbà láì lo ìdáàbòbò. ó fi kọ́rọ̀ rẹ̀ bẹ́ẹ̀. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Abímbọ́lá Adébísí ó mà sọ pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn náà tí ọwọ́ sì ti tẹ afurasí yìí Abídèmí Emmanuel ẹni ọdún 23 ó ti wà ní àkàtà wa báyìí tí ìwádìí sì ti bẹ̀rẹ̀. afurasí yìí yóò fi ojú balẹ̀ ẹjọ́ kété tí ìwádìí tó bá ti parí o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé ó pọ̀ tẹ́ ń wò wá o. a kú ojúmọ́ ire, a kú ojúmọ́ ayọ̀, a dẹ̀ kú ojúmọ́ dùnnú.